máa lọ. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń rinlẹ̀, ìpìlẹ̀ balabala, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Clearing and forwarding tí ò ní máa gbowó ẹgbẹ́ tí ò ní jẹ́ kó kó sọ́wọ́ orí jìbìtì. Wọ́n wà nílùú Èkó, tó bá wà nílùú Èkó. Ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́lá. Ó yá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Lórí social media, especially ní YouTube, ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá. Nọ́mbà wọn 08021111530. Ó yá máa jẹ ọmọ wọn lẹ́kìtì, ìkọ́lé lẹ́kìtì, Èkó ṣáni ó ti gbé pàwọ́. Ó yá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Máa gbọ́ Kẹ́mi máa bá ṣẹ̀ lọ, Olúwa ti ẹlẹ́yìn, mo ti dùn ó, àìdùnmọ́ onígbọ̀ ẹ̀, onídèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ìwọ bó ṣe ń ṣe ni kò máa ṣe. Torí tó bá fi kí ó náà ní kúrò pẹ́ta tó fi ìlú títí gan. Gbogbo wa la ṣàgbọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. Gbọ́mi ẹni ò bá mọ kí ló wá fún o, ẹjọ́ yé wọn ọ̀rá ń dà gan. Ẹ polongo lọ́tún, ẹ polongo lọ́sì, ẹ pariwo. Every gentleman lágbàáyé máa lọ gbọ́rọ̀ ẹ títí tó fi dé. Orí àwọn pòfẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ tí Kẹ́mi sọ máa lọ nítumọ̀. Ìwọ gangan lè yọ tiwa tí ò bá lẹ́lẹ́gbẹ́. A ní ẹni ò bá mọ kí ló wá fún o, ẹ̀jẹ̀ kò lọ sí ìtúrọ̀. Ẹ polongo lọ́tún, ẹ polongo lọ́sì, ẹ pariwo. Ládèwé sùn nítorí ọmọ. Àdúrà fún gbogbo abiyamọ. Ẹ káalẹ́ ẹ̀yin tèmi, ṣé dáadáa ni mo bá yín o. A kú ìsinmi aládùn tèmi, lágbára Ọlọ́run á ṣe ọ̀pọ̀ ìsinmi láyé. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi ń jẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí o. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí. A fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí ó ń lọ náà ni, gẹ́gẹ́ bí ìṣe wa lójoojúmọ́. Ọ̀rọ̀ tí kọ́kọ́ máa sọ ní èní, màá kọ́kọ́ mọ̀rọ̀ mi láti orí àwọn ọmọ tí wọ́n lọ protest ní tollgate Lẹ́kí ní àná. Nígbà tí mo wo fídíò ọ̀dọ́mọkùnrin adẹ́rìn-ín-pòṣónú ni, Mr. Macaroni lórúkọ ẹ̀. Mo wò ó níbi tí wọ́n ti kó gbogbo wọn léra wọn bíi sandine. Ẹ ṣáà mọ̀, ẹni tó bá wo fídíò yẹn lánàá, àánú abiyamọ máa ń ṣe yín. Ẹni tó bá wo fídíò àwọn ọmọ yẹn lánàá, àánú abiyamọ máa ń ṣe yín. Mo ń wò pé láì jalè, láì gbọ́mọ, láì dófàdíyà, ẹ dẹ̀ mú àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ tó ń bí ire, gbogbo àwọn tó ń kó sínú mọ́tò yẹn, kò sí jàgùdà nínú wọn, kò sí wúlígánsì nínú wọn, kò sí kírímínà nínú wọn. Wọ́n dẹ̀ ṣe wọ́n jákujàku báyẹn, gbogbo ayé dẹ̀ ń káàánú wọn. Èmi gan mo rí lánàá gan, àánú ẹ̀ ṣe mí. Gbogbo àwọn èèyàn dẹ̀ dìde sí àwọn ọmọ yẹn, torí wọ́n tẹ̀ tó wá fi torí ọ̀gbẹ́ni tó wà níbẹ̀ yẹn Macaroni, gbogbo àwọn èèyàn dìde sí àwọn ọmọ yẹn. Gbogbo àwọn ọmọ ọ̀dọ́, àwọn àgbàlagbà, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Nǹkan tó wá yà mí lẹ́nu, a wá rí inú àwọn abiyamọ, ẹni tó fẹnu wọ́rọ̀ fún ọmọdé o, kò ń ṣe ọmọdé. Tó ń pa ọmọdé ló sọ̀rọ̀, àyà wò pé àṣebọ́ ọmọdé ni, but inú mi wá dùn wípé tí àwọn bá ti ń fẹnu ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀, ọjọ́ kan á pàdé nǹkan tó jù lọ. Ọmọ tí ò tó ọmọ ẹ̀ á wọlé. Ó wá bẹ̀rẹ̀ sí ní bú ọmọ yẹn, ó ní ọmọ yẹn ṣe ẹnu bọ̀m̀bọ̀. Bẹ́ẹ̀ lóòótọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ nu ẹ̀ ṣe rí nìyẹn. Ó wá fi èébú ara, ó fi ń bú ọmọ yẹn. Ó wá fi èébú ara, ó wá fi ń bú ọmọ yẹn. Ó dẹ̀ bímọ tiẹ̀ o.
ó bímọ tiẹ̀ èmi ò mọ bí àwọn èèyàn kan ṣe dájú ẹ wà láyé ẹ kò tiẹ̀ dájú ẹ kò tiẹ̀ máa wù àdànkí ẹ wọ́n á máa sọ pé àwọn ọmọ kan wúlígáàsì ni àwọn kan kí ni ọmọ tiẹ̀ gan ọmọ tiẹ̀ náà bá ti pọ̀ ọmọlọ́mọ ní wúlígáàsì tó pọ̀ ọmọlọ́mọ ní kírímínà ọmọ tiẹ̀ náà the same thing ni gbogbo nǹkan tó bá ti lò sọ ọmọlọ́mọ tó tó pọ̀ ọmọ ẹ̀ náà nǹkan tó ọmọ ẹ̀ ń ṣe nìyẹn tábà dẹ̀ wò ó dáadáa ní ìsìn ọmọ ìyàwó lọmọ ẹ̀ máa ṣe bó ṣe wà yẹn tí ì ṣe rọ́ àbí tó ń pa àkọ̀tì ẹ̀wà tẹ̀ka máa sọ gbogbo bí mo ṣe kí tó lè sọ tèmi àti ọba tẹ̀ ń sọ kí tó lè sọ àṣírí ẹ̀ síta báyẹn nìyẹn ti jáde ó ti sọ̀rọ̀ tó jẹnu ẹ̀ lọ àmọ́ bó ṣe ń lọ àwọn tó súnmọ́ yín tẹ́pọ̀ mọ̀ yín tíṣantíṣan àwọn ọmọ àwa gan tó kéèyàn kan máa bú ọmọ kan pé ọmọ ìgbà tó ẹni tó ọmọ ẹ̀ ń ṣe yahoo tó ń ṣiṣẹ́ burúkú tí wọn náà tó wá lẹ́nu tó wá jáde wá ń bú àmọ́ lọ́mọ irú wọn dẹ̀ ní ọmọ wọn ọ̀rẹ́ ọmọ tán ó wá sọ̀rọ̀ báyọ̀ bẹ̀rẹ̀ sí ń bú ọmọ lọ́mọ ó wá rí pé àwọn ọmọ dàbù ẹ̀ ní ìṣó wá jáde wá ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ ẹ pọ́nra yín lè nà án ẹ wọ́n ṣe tó pẹ́ wà ní online ẹ wá rò pé ẹ ti wà ní ibi tẹ́ pé èèyàn kan ò sí ẹ ti lè sọ̀rọ̀ ẹ ti lè fẹnu máa wá rọ̀ ẹ pọ̀ tí ẹ bọ́ síta ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ sọ ọ̀rọ̀ gidi wà ní ẹ fílẹ̀ nǹkan tí ò pẹ́ lọ́wọ́ tí ò pẹ́ lẹ́sẹ̀ wẹ́bẹ̀ sí ni máa sọ ẹni tó fẹ́ tẹ̀lé pátì kan ẹ fi ilẹ̀ mo ti sọ láìmọye ìgbà nǹkan tó bá wo oníkálukú ẹ jẹ́ kẹ́ oníkálukú ṣe é nǹkan tó bá pè mí ẹ jẹ́ kí n ṣe yóò lè sọ pé fẹ́ bá ẹnìkan lọ kí ni rárá nígbà tó ń ṣe ìyá mi tó ń ṣe ọmọ mi tó ń ṣe ẹ̀gbọ́n mi ìyàlẹ́nu ló máa jẹ́ fún nígbà tí bá rí àwọn àgbàlagbà tẹ́ ẹ̀ dẹ́ máa bú ọmọ lọ́mọ táwọn ọmọ bá wọ́ yín lẹ̀ ara yá wá wálẹ̀ tí àwọn ọmọ bá wọ́ yín lẹ̀ ara tó máa sọ̀rọ̀ sí ara yá wá wálẹ̀ ẹ wá ṣe pẹ̀sẹ̀ ẹ máa ṣe kátàkátà ẹ máa ṣe rédèrèdè bẹ́ẹ̀ àgbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn bá yá ọpọlọ yín ó ti jòrò ńgbà yẹn ẹ̀mọ̀kọ̀ tẹ́ ń sọ mọ́ ẹ jẹ́ kí ọlọ́yẹ lọ jáwọ́ nínú àpọ̀n tí ò yọ̀ ẹni tó bá ti bí ọmọ kì í fẹnu burúkú pọ̀ ọmọ lọ́mọ náà tó bá ti bí ọmọ lẹ̀ má fẹnu burúkú pa ọmọ lọ́mọ àwọn ọmọ tó ń pa lọ́jọ́ sí ìgbà ìró rẹ̀ sì wà lára àwọn ìyá wọn ẹ bọ́ síta ẹ sọ pé kinní kan ran àwọn ọlọ́pàá ṣé bí àwọn ọlọ́pàá ṣe wà ń bẹ̀ ó dùn mọ́wọ́ nínú wọ́n pààyàn nìbàdàn ń bẹ̀ àárọ̀ ọlọ́pàá kọ̀ọ̀kan ń bẹ̀ níbi ní tógèètì ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ ju 1000 lọ wáì tá a máa fi máa ṣe bẹ́ẹ̀ dé tí èèyàn bá lè dá sọ̀rọ̀ ẹ dákẹ́ dídọ́kọ́ náà fi ń dá sọ̀rọ̀ dídọ́kọ́ ni wọ́n fi ń dá sí ọ̀rọ̀ màkàrónì ṣe ń bọ̀m̀bọ̀ ọlọ́run ló dá ẹni tó nẹ́wà ọlọ́run ló dá ẹni tí ò fà rárá ọlọ́run náà ló dá kò sẹ́ni tó dáa tán láyé yìí ẹ má jẹ́ ká máa fi èébú ara ká máa fún àjẹjà ọmọ tó kéré síyàn tí ọmọ bá kéré síyàn má fi èébú torí tó bá bu ní dúdùn òun wá bu ẹni kíkan tí ọmọ kékeré ló máa dùn ẹ nígbà táwọn èèyàn bá àwọn ọmọ tí ò tẹ́gbẹ́ ọmọ ẹ tí o gbọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ẹ tó bẹ̀rẹ̀ sí ṣépè fún ọmọ tó bẹ̀rẹ̀ sí ní yọ èébú sí ẹ lára ìgbẹ́ lára irú yín máa balẹ̀ ẹ jẹ́ kó rí pé ẹ kó ṣì lọ ìyẹn lọ bẹ́ẹ̀ jàre ẹ̀yin tèmi mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá wa yìí ṣé ẹ̀yin èèyàn rí pé ọ̀rọ̀ wa ó ti ní ká fura sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá bọ́ọ̀rọ̀ yìí ṣe ń lọ tá a bá ṣọ́ra ẹ má jẹ́ kí ogun yìí dàbí ogun ilẹ̀ Haúsá nígbà tí ogun ilẹ̀ Haúsá máa bẹ̀rẹ̀ ní ọjọ́ sí nígbà táwa ń gbé bẹ̀ ráyọ̀tì ni wọ́n fi bẹ̀rẹ̀ yẹn kán ká dá kán kó àdá kán kọ́ bẹ kán gbé òkúta kán gbé ìgò nǹkan tó fi bẹ̀rẹ̀ nìyẹn kẹrẹkẹrẹkẹrẹ ó di pé wọ́n fún wọn níbọn kẹrẹkẹrẹ ní ìsìn bọ́ǹbù ló ń jù ẹ má jẹ́ kí tilẹ̀ Yorùbá rí bẹ́ẹ̀ toró ti ń ba lọ síbẹ̀ báyìí ó ti ń ba lọ sí pé tó bá yá wọ́n máa ju bọ́ǹbù kiri ilé nǹkan ìṣẹ̀lẹ̀ tà ìṣẹ̀lẹ̀ Haúsá mú ilé wọ́n jo ilé tó lé ní 50 gbogbo àdúgbò ẹ̀ náà kò sílé kankan tí èèyàn ń gbé gbogbo kò sẹ́yẹ ẹnu ilé gbogbo wọn ti sá lọ ẹ̀yin Yorùbá ẹ̀dẹ̀ lajú yín lẹ̀ àwọn Haúsá tó bá tó àsìkò tẹ́ ẹ̀ bá tètè wọ́wọ́rọ̀ kan fi ṣe àdá tó bá tó àsìkò ẹ̀yin gbé òní lè súlé mọ́ o Haúsá máa ju bọ́ọ̀mù mú ìparọ́ fún yín ṣé ẹ mọ̀ pé Haúsá wọn dá kankan mọ̀ kí sàn kankan wọn ẹni tó bá fẹ́ kú kó kú ni ẹni tó lè mú bọ́ọ̀mù kó tó sára ṣé ẹni yẹn náà pọlọ ni ẹni yẹn ò ní ọpọlọ lẹ́yìn tó lè ní àyà tó gbójúgbóyà tó dẹ̀ mú bọ́ọ̀mù tó dì mọ́ ara tó rọnú bìkọ́ ó mọ̀ pé ó máa kú o ǹjẹ́nu àwa ọmọ Yorùbá ṣé ara ẹni tó lè ṣerú ẹ̀
kò sí. Òun ni òun ló máa jẹ́ kí gbogbo àwa Yorùbá ká pa títí mọ́rọ̀ yìí, ká má mú ọ̀rọ̀ yìí kékeré. Àwọn ará bí ò mú kékeré, ibi tẹ́ máa mọ̀ pé wọ́n mú kékeré, kí ni a gbé kíla jù? Nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò tí tó kán máa pààyàn, kò tí tó pé kán máa jólé, ṣùgbọ́n mí dẹ̀ pé owó yẹn ti wà nínú wọn, owó yẹn ti wà nínú wọn, òun ló jẹ́ kó ṣe nǹkan tó ń ṣe yẹn. Ẹ jẹ́ ká funra o, ẹ jẹ́ ká funra o. Ìfúra lògùn àgbà onílẹ̀ Yorùbá, jẹ́ ká funra o. Eléyìí ti kúrò pé ká máa bára wa jà, pátì kan ló ṣe, eléyìí ti kúrò ńbẹ̀, ó ti kúrò lọ́rọ̀ ibì kan ló wà. Ẹ jẹ́ kí gbogbo wa máa pariwo báyìí kí àwọn èèyàn tó lè gbọ́ kán gbọ́. Kò yẹ yín sí, kí àwọn tó máa gbọ́rọ̀ kán gbọ́. Abẹ́ẹ̀rí eléyìí tó tún ṣẹlẹ̀ ní Òṣogbo, Àmọ̀tẹ́kùn. Wọ́n ní Fúlàní gbé oko èèyàn kan, ó lọ pe àwọn Àmọ̀tẹ́kùn gbé ìbọn dání, kò sí ọ̀tá ń bẹ̀. Èmi ò mẹ́ni tó fi eléyìí ṣe Yorùbá o, àfi ṣe ògbóògùn leléyìí o. Mi ì rí ẹni ẹ̀dá Ọlọ́run kan tó fi nǹkan burúkú tó fi kan Yorùbá. Wọ́n ti fi nǹkan burúkú kan Yorùbá ti pẹ́ o, a ṣẹ̀fẹ̀ máa funra sínsìn ni. Wọ́n gbé ìbọn lé wọn lọ́wọ́, kò sí ọta ìbọn nú ẹ̀. Wọ́n lọ fẹjọ́ sun DPO tó wà ní station bẹ́ẹ̀, DPO jáde, Fúlàní ló tún gbé ń jà, ó tún Fúlàní lẹ̀, ó tún bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún Yorùbá ẹgbẹ́ ẹ̀. Ṣé àrí mọ̀ pé nǹkan míì ti ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká funra, ẹ̀yin Yorùbá, ẹ jẹ́ ká funra. Ìfúra lògùn àgbà, ẹ jẹ́ ká funra, ẹ má jẹ́ ká wo ilé báyìí. Tá bá ní ká máa wòran, tá bá ní ká máa wo nǹkan tó ṣẹlẹ̀ yìí, ká máa wòran ẹ̀. Ibi tí àyín alágbára Yorùbá, ẹ jáde, ẹ má sọ pé èèyàn kankan máa korúkọ èèyàn kẹ́, ẹ jáde, ẹ pa kítí mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí tó bá délẹ̀ tán, agbára wo ní ká. Bẹ́ẹ̀ ni eléyìí tí mo tún fẹ́ sọ, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní àná nípa fámìlì, nǹkan eléyìí tí mo mú wá ní ọjọ́ sí àwọn tí wọ́n gbalẹ̀ Ọmọwùmí, àwọn ẹbí ọkọ ẹ̀ tí wọ́n lù ní jìbìtì ilé tí wọ́n fẹ́ gbéwèé lélẹ̀ fún wọn. Àwọn ẹbí Ọ̀ṣífúyè, àwọn ẹbí Ọ̀ṣífúyè, orúkọ yẹn mi tiẹ̀ mọ bọ́ Ọ̀ṣífúyè ni sàn lè mú wọn. So a mú ọ̀rọ̀ wọn wá ní, ó ti lọ bí oṣù méjì báyìí tí mo ti wò láti mú ọ̀rọ̀ yẹn wá. Àwọn ẹbí wọn fẹ́ gbé ilé yìí lẹ̀ fún ọmọkùnrin obìnrin. Mo dẹ̀ ti gbìyànjú tó lẹ́yìn ìgbà tí mo ṣe ṣáàtì fún wọn. Bàbá ìyàwó pè mí, ìyá ìyàwó pè mí, ẹ̀gbọ́n ọkọ pè mí, Abọ́sẹ̀dé tó jẹ́ pé òun gọgọgọgọ ló ṣe ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ó pè mí. Èmi ò sí bí ọmọ yẹn ń pè, ẹ má bínú o, ẹ̀yin ẹbí ìta bá ń wò mí tó yẹ ní pé ó yẹ kó máa pè, èmi ò ń pè yàn. Kí ni mo fẹ́ pè yín fún? Pé èmi àti òní bísínẹ́sì náà. Nígbà tí ẹ pè mí, nǹkan tẹ́ máa jẹ́ kọ́rọ̀ yìí lọlé, ẹ gbé ìwé ilé ọmọ yìí, ẹ gbé fún. Ẹ gbé ìwé ilé, ẹ gbé fún. Nǹkan tẹ́mi sọ fún yín nìyẹn, mo ní ẹ gbé ìwé ilé, ẹ gbé fún, ẹ jẹ́ kí wàhálà lọ. Torí tẹ́ ẹ bá gbé ìwé ilé fún, ọ̀rọ̀ yìí ò ní lọ. Ẹ bá dẹ̀ fẹ́ kí wàhálà lọ, èmi ò tiẹ̀ wá mọ bí àwọn èèyàn ṣe burú. Bí mo ṣe wà mí mọ bí àbùkù ṣe bá èèyàn mi lára mu. Èèyàn mi kan máa kan lábùkù báyìí, àyè máa ṣe kinní yẹn. Èmi ò mọ̀, ọ̀rọ̀ tèmi ò gba àbùkù báyìí. Bó jẹ́ èmi ni ní ọjọ́ tí mo ti rí ọ̀rọ̀ yẹn ní online, wàhálà ọjọ́ kejì ni máa lọ wá ẹni tí máa gbé òyìn fún. Torí mi nífẹ̀ẹ́ nǹkan ìtìjú. Ṣùgbọ́n dàbí pé ìtìjú ó ti so mọ́ àwọn ará bíi lára, àti ọkọ Wùmí àti ẹ̀gbọ́n Wùmí tó ń pè ní Níkẹ́, àti Abọ́sẹ̀dé tó jẹ́ òǹkọ lọ̀rọ̀ yìí lórí, àti ọkọ Abọ́sẹ̀dé. Ó dàbí pé ṣé tẹ́ bá ti ta ilẹ̀ Abọ́sẹ̀dé, Ọ̀ṣífúyè, tẹ́ bá ti ta ilẹ̀ àbí tẹ́ ti ta ilé yẹn, ẹ jẹ́ ká gbọ́, ẹ pè mí. Ipa tí o problem kan tó wà nínú ọ̀rọ̀ yìí ni o, ká ẹ jẹ́ kí n gbọ́. Níṣẹ́ pé wọ́n máa pè mí, ẹ máa ṣe kéèmí máa pè yín. Èmi ò mọ̀ yàn pé mo sọ́ọ̀rì, mi ì pè yàn. Àwọn tó bá fún mi níṣẹ́ gan mọ̀ mí, ẹ bá jọ sọ̀rọ̀, tó bá rí ìdí mi ni wàá pè mí. Èmi ò mọ bó ṣe fi fóònù léyàn kiri, mi ì ráyè. Nígbà tí a sọ̀rọ̀ bàtàbàtà báyìí, ẹ wá lọ jókòó. Ṣé ẹ rò pé ẹ wo tí bá máa ṣe ṣáàtì lẹ́lẹ̀kejì, ẹ̀yin ẹbí yìí tí bá máa ṣe ṣáàtì lẹ́lẹ̀kejì, kí tó ṣe ṣáàtì máa kọ́kọ́ gbé fọ́tò yín, máa ti kọ́kọ́ gbé sórí péjì mi pátá, máa dẹ̀ kọ nǹkan tẹ́ ẹ ṣe, máa kọ sí bẹ́ẹ̀ báyìí. Lọ́gbọ́n bá fẹ́ ṣe ṣáàtì rú èní nínú alẹ́ yìí, máa ti gbé fọ́tò yín, gbogbo fọ́tò yín máa tó
màá wá ti kọ nǹkan tẹ́ ẹ ṣe jìbìtì tẹ́ ẹ lù màá ti kọ gbogbo ẹ̀ sí abẹ́ fọ́tò yẹn màá ti gbé síbẹ̀ láti bí àárọ̀ àwọn èèyàn á ti wò màá dẹ̀ sọ fún wọn pé lálẹ́ mo ń bọ̀ wá sọ sórí Yege kí ló dé tẹ́ fi ń ṣe báyìí ná ẹ̀yin ẹbí kí ló dé tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ṣé ò lè níyín ni ẹ gbá lè yàn ẹ̀yin fún ẹ̀yin lẹ pè mí ẹ̀rí nǹkan pàtó báyìí sọ Abọ́sẹ̀dé pè mí ó ní pẹ́pẹ́ sí o òun fẹ́ rí kí ló fẹ́ rí Wùmí fún nǹkan tó pa yín pọ̀ ní ilé yẹn tó wà láàrin yín òun ló pa yín pọ̀ ẹ gbé ìwé ilé ẹ̀ fún kò fẹ́ àbúrò yín mọ́ kò fẹ́ ìwà Abọ́sẹ̀dé kò fẹ́ bàbá ọkọ ẹ mọ́ wọ́n àtẹ máa fi gbé ìwé ilé ó dẹ fẹ́ náà ẹ sọ fún mi pé lóòótọ́ ló bá ra ilẹ̀ tẹ̀dẹ̀ bá kọ́lé kí ló tún wá ń dá yín dúró láti ọjọ́ yìí Abọ́sẹ̀dé kí ló wá ń dá yín dúró àti ọkọ ẹ̀ kí ló ń dá yín dúró láti gbé ìwé ilé ọmọlọ́mọ lé lọ́wọ́ ẹ gbé ìwé ilé yẹn gbé sọ́wọ́ ẹ ní kí náà fẹ́ ṣe fún yín nígbà torúkọ yín tí gbogbo èmi máa ń ṣe nǹkan máa ń ṣe kọ kí lè lẹ́nu ọ̀rọ̀ tí bá máa ṣe another shot ní ìsìn tí gbogbo fọ́tò yẹn bá ti wà ń bí màá wá wo ẹni tó máa pẹ́ kí n mú tí wá gbé fọ́tò yẹn kí wá gbé gbogbo fọ́tò yẹn kí wá gbé wálẹ̀ fún yín ẹ fẹ́ bọ́ra yín lórúkọ jẹ́ lélẹ́yìí ẹ máa bọ́ra yín lórúkọ jẹ́ tẹ́ pé ẹ̀yin gan ẹ̀ ní láìkẹ́ kí lẹ́ ń pè mí fún nígbà tẹ́ mọ̀ pé ẹ̀fẹ́ dá tẹ́ mọ̀ pé ẹ ti ta lé torí bí ẹ bá ta lé ní ìsóyẹ kẹ́ ti gbé ìwé ilé ọmọlọ́mọ fún ṣé ẹ ti ta lé ni ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yóò kò sínú tì ń bẹ̀ àǹtí o àbí Búkì o ẹ má bínú ilé yẹn bó ṣe ẹ pè mí àbí kẹ́ pẹ́ ẹni tó ní ilé kẹ́ ṣàlàyé tẹ́ bá ti ta lé ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ká mọ ọ̀rọ̀ tá a máa sọ sí kí ṣe pé ká máa sọ pé tẹ ó ṣàyìn ni àǹtí Búkì o kìnìkan o mi ò mọ̀yàn rí o torí tó bá ti ń ṣì yànyàn jẹ mi òun láìkẹ́ ẹ lè ṣe pé adú owó tó wà lọ́wọ́ wa Abọ́sẹ̀dé tó gba owó ṣọ́ọ̀bù owó bísínẹ́sì owó igbá owó àwo tó gbà lọ́wọ́ ẹ̀ ọmọbìnrin ò tẹ̀tí sọ nípa ẹ̀ ṣùgbọ́n owó ìwé ilé yẹn ẹgbẹ́ ìwé lórí ilé fọmọlọ́mọ látọjọ́ ẹ̀dẹ̀ wá sọ ń pẹ̀ ọ̀rọ̀ yìí dẹ̀ ń bí mi nínú kí ló dé tẹ́ fi ń ṣe báyìí ń ṣèyàn àpọ́nlé o ẹ̀yin ẹbí Òṣìfuyè yìí ń ṣe ẹ̀yìn àpọ́nlé o tẹ́lẹ̀ tó ẹgbẹ́ ànádá pẹ̀sì náà gbé iṣẹ́ yín fúnṣẹ́ mọ̀ pé wọ́n ti yàkàyàkà yín lórí bíi ebi dẹ̀ ṣe mo dẹ̀ ń pọ́n ilé mo dẹ̀ fún yín ní time ó ti lọ bí 3 months nísìn ipe ká wo bàbá ìyàwó pè mí ó bẹ̀ mí bàbá yẹn pè mí láti Ìlọrin ìyá náà pè mí láti Ìlọrin àwọn àgbàlagbà ẹni pé kí n ṣáà ní sùúrù pé wọ́n máa yanjú ẹ̀ ẹ̀gbọ́n ọkọ náà pè mí ìwọ Abọ́sẹ̀dé náà tún pè mí pé ẹ máa yanjú ẹ̀ láti gbà ẹ̀ẹ́dẹ̀ dá nǹkan kan sọ ẹ ti talé àbí tẹ́ ẹ bá dẹ̀ talé ẹgbẹ́ ìwé ilé ọmọlọ́mọ fún náà èèyàn ó sọ ọbẹ̀ ká kú síbẹ̀ náà kí ló ń ṣe yín tẹ́ fẹ́ jogún ọmọlọ́mọ láìpẹ́ ọjọ́ ẹ fẹ́ fi pé ọwọ́ ọlá ẹ fẹ́ fi gbọ́ ọmọlọ́mọ lójú ọmọ yẹn wà ní London bẹ́ẹ̀ ń sọ́fà pẹ̀lú ọmọ 4 lọ́wọ́ kò rí ṣeéṣe kò rí kankan tẹ́ bá pẹ́ ti talé ẹjẹ́ ká mọ̀ kẹ́ mọ bẹ́ ṣe máa ṣe o tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí màá mọ nǹkan tí màá tún ṣe lórí ọ̀rọ̀ yín bóyá ká kú ṣe kí o gbẹ̀ kú fọ́ lójú kí o gbé fọ́tò yín kó wà nígboro ayé kán lè mọ̀ pé fọ́wọn àna oníjìbìtì ní ẹbí yín kí ló dé tẹ́ fi ń ṣe báyẹn ìwọ Gbénga gan pàápàá fọ́tò Gbénga ẹ̀tẹ̀ wà ń bì rubbish lẹ́ ń ṣe yẹn rubbish. Rubbish lẹ́ ń ṣe yẹn ọkọ ẹ̀ lélẹ́yìí o mo sì mọ́mọ́ kó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo yín lẹ́ máa bọ́ta kí ni gbogbo orí burúkú yẹn ṣé ìwúwo tó jọ́kọ Ọmọwùmí kó o lè bá àwọn fámìlì ọkọ ẹ àwọn fámìlì ẹ sọ̀rọ̀ pé ẹgbẹ́wélé wúmọ̀ yìí sílẹ̀ àfẹ́ramọ́ náà gbogbo wa dákẹ́ ẹ̀ wá sọ nǹkan kan ẹ̀ wá dákẹ́ síbẹ̀ ẹ̀ sọ nǹkan kan ìwà báyìí ò dáa náà ìwà báyìí ò dáa tó yẹ pé àwọn spíkà mi lọ gbọ́rọ̀ yín fún ṣẹ́ ìmọ̀pọ̀rọ̀ yá ti lè jẹ́lé lọ́mọdé ní sùúrù fún yín wípé òkè ògbà tó bá yá o ẹ ṣe kan tó tọ́ o ìgbà ayé gan lẹ́wà dákẹ́ ọmọbìnrin dẹ̀ sọ pé ẹ ti ta lé ni mo ní ẹ lè ta lé ṣé ọ̀rọ̀ yóò fẹ́ máa jọ pé ẹ ti ta lé báyìí ṣé ọ̀rọ̀ yóò fẹ́ máa jọ pé ẹ ti ta lé báyìí mo ní ẹ̀ lè pín kọ́sí ẹ ti pè mí ẹ pé ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ máa wo ẹ tẹ̀ tó wá sọ Abọ́sẹ̀dé òun fẹ́ rí kóhun àti ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ ìbáàpọ̀ ó ṣe nǹkan tó wọ̀ tètè ò ṣe gbọ́ yẹn Ọmọwùmí
kó ṣe nǹkan tí ò ṣe é gbọ́ fún ọwọ́ kó ṣe sí ọwọ́ ìwọ Abọ́sẹ̀dé. Ìyẹn ò kàn mí, mi ìfẹ́ gbọ́ mi ń dá sọ̀rọ̀ tí ò bá kàn mí, ìyẹn ò kàn mí. Nǹkan tó kàn mí ní ọ̀rọ̀ yìí òun ni ìwé ilé ẹ̀gbìnlẹ̀ lọ́wọ́ Sẹ̀fínì kóníkàkùn máa bá tiẹ̀ lọ. Ẹ gbé ìwé ilé ẹ̀ lé lọ́wọ́ náà. Ẹ ṣàánú ajé, ẹ ṣàánú ajé, ẹ máa wùwà báyìí náà. Ẹ mọ̀ pé omi ni wá ni a máa ń ṣàn padà ara wa ń gbà míì. Nígbà tó bá rò pé bóyá ẹ fẹ́ ṣe lè fún ọjọ́ mi ni tó lè jó nǹkan lójú ọmọ ẹ̀ máa wúlò fọmọ yín tó tún jẹ́ pé ìdílé kan lọ́lẹ̀ ti wá. Ẹ̀yin ẹbí Ọ̀ṣífìyè, mo tún sọ lẹ́ẹ̀kan sí o, ẹ gbéwò ilé Ọmọwùmí fún, ẹ gbéwò ilé ẹ̀ fún, ẹ gbéwò ilé ẹ̀ fún. Mo sọ tèmi ń sìn ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ ẹ mọ́, ẹ gbéwò ilé ẹ̀ fún, ẹ gbéwò ilé ẹ̀ fún. Ẹ lè yan ọmọbìnrin yẹn jẹ, ẹ gbéwò ilé ẹ̀ fún. Torí ó ti fún yín ní táìmù tó, ó ti kọjá oṣù mẹ́ta ní ìtìtì tá a sọ̀rọ̀ nípa ẹ̀. Láti gbà mí ìdẹ̀ sọ nǹkan pẹ̀ mọ́, mi ì sọ nǹkan pẹ̀ mọ́. Kí Gbénga náà kó pa àwọn fámìlì ẹ̀, torí ẹ máa rò pé bẹ́ẹ̀ nǹkan kò ṣe. Tó bá yá ní ìsìn èmi nìkan kọ́ ni máa tún sọ̀rọ̀ yìí. Àwọn tó nígbà yẹn àwọn tó tẹ̀ pè mí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, tó ní kí n fáwọn ní sítórì yẹn. Torí bàbá tó pè mí láti Ìlọrin àtàwọn ìyá arúgbó tó pè mí àtàwọn ẹbí ọkọ tó pè mí ló jẹ́ kí n sọ pé kán dúró. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìsìn àmọ́ tí ẹ bá rí at least tí ẹ bá rí speaker bíi blogger bíi mẹ́ta tó bá gbọ́rọ̀ yín síta, ṣé ẹ mọ̀ pé ara yín á balẹ̀ díẹ̀. Ẹ mọ nǹkan tẹ́ máa ṣe ń gbà yẹn. Tá bá mọ̀ pé kíní kan tó bá wà ń di ẹ̀, ẹ pé ní tẹ́ bá lè pè, bó jẹ́ èmi náà lẹ máa pè, bó jẹ́ ìyá ọkọ lẹ máa pè, bó bẹ́ẹ̀ bọ́ ọkọ ẹ̀yin àti bàbá ìyàwó ẹ kú rẹ́ ẹ pé bàbá ìyàwó. Nǹkan bábà ló wà níbi ilẹ̀ yìí o. Àwọn tó pè ìwé èdè wà lọ́wọ́ yín, ẹ pè wọn kẹ́ gbé ilé wọn lé wọn lọ́wọ́, kẹ́ mú kẹ́ pè ìyá ìyàwó, kẹ́ mú wọn lọ síbi ilé yẹn káwọn tẹ́nàtì tó wà ń bẹ̀ lè mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ nílé o, ẹni tó nílé leléyìí o. Ẹ wo ẹ̀yin tèmi kò ní jù báyìí lọ ní èní o. Ẹ bá fẹ́ pè mí fún iṣẹ́ clearing iṣẹ́ tèmi 080222130. Ẹ ṣé mo dúpẹ́, ó dàárọ̀.